wọ́n dẹ̀ lẹ òkú mọ́ ìyá àgbàlagbà tó ti lé ní over 70 ojú ìyá yẹn dẹ̀ bẹ́ẹ̀ jẹ́ street ló gbọ́dọ̀ yẹn tẹ̀. ṣé ẹ mọ̀ wípé tó bá jẹ́ pé oníṣẹ̀ṣe kan wọ́n á fáwọn oníṣẹ̀ṣe ni wọ́n dán tán dánwò yẹn wọ́n ti mọ fọlọ́pàá halẹ̀ wọ́n ti lọ́ mọ gbá àwọn DSS ẹnìkan ló sun Quran tí wọ́n gbé báyìí nísìnyí ṣẹ̀rí àwọn tí ìdílé Yorùbá nìyẹn o tí ṣẹ̀rí àbá wá jàjà délẹ̀ Yorùbá kí lẹ rò pé yóò ṣẹlẹ̀ wá léèrè àlàáfíà yẹn wá dà nínú Islam àlàáfíà tẹ wá ń pariwo dà where is the peace ẹ wá ń darí àwọn èèyàn láàmú torí pé sáfẹ́ ẹ fẹ́ wò pé ẹ fẹ́ jẹ gàba àwa ni lídà ẹ lé ṣàìwá Sáyìndé nígbéraga ni Sáyìndé nígbéraga ó láwọn bó bá láwọn kò ní kí ló dé tẹ̀yìn náà wá sẹ́sẹ́ dandan ni kẹ́ tọrọ jẹ ni bí wàá Sáyìndé bá láwọn sẹ́ẹ̀ ṣé dandan ni kẹ́yìn náà lọ tọrọ ni ẹ̀yin náà lọ tọrọ lẹ́fì mọ́ kó láwọn náà kò dẹ̀ fún yín onáṣà ṣiṣẹ́ owó rẹ̀ ẹ̀yin náà lọ ṣiṣẹ́ owó yẹn mọ́ ẹ má lọ ga nínú dídé mọ́ bẹ́ẹ̀ ti ṣe nìyẹn. ìran Yorùbáwùyí káàkiri àgbáyé ẹ má jà tójú àṣà mọ́lẹ̀ ń ṣe ni ẹja gbéga ọmọ Yorùbá ni mí Odùduwà ni bàbá mi wọn ò jẹ́ fọwọ́ òsì ju èlé bàbá tó bí mi lọ́mọ. ìràpadà ọmọ Yorùbá àtúbà wa gbọ́dọ̀ kú. ìbà Olódùmarè ìbà gbogbo ajínilọ mo ṣe bá ọmọdé mo ṣe gbàgbà wà mo kí gbogbo ọmọ káàrọ̀ oòjíire pátá nílòkò lẹ́yìn òdì gbogbo ibi tẹ́tí láǹfààní láti tún máa gbọ́ wa ní àkókò yìí lórí ètò ìràpadà ọmọ Yorùbá mo kí wa ní kíkí tó lọ́lájú wípé ẹ̀làbọ́rú ẹ̀làbọ̀yè bọ́ ṣíṣe ṣàlàfíà mú bá gbogbo wa káàbọ̀ sórí ètò ìràpadà ọmọ Yorùbá àtùpà wa ò gbọdọ̀ kú ọmọọba Adéọlá Adéyẹyè kíjìpá ọ̀rọ̀ òun náà ló kọ tèmi èmi amálẹ́mi lọmọ bíbí wọn nídùú Ọ̀ṣun ọmọ àròwẹ́ oníbó ẹja kíkì ọ̀gásà nílẹ̀ ẹ̀bẹ̀ kí ni tí a tún jọ fẹ́ gbéyẹ̀wò lọ́jọ́ tèmi kí ni tí a jọ fẹ́ yẹ̀wò kí ni tí a jọ fẹ́ gbéyẹ̀wò ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ tó ṣe ni ní kàyéfì gẹ́gẹ́ bí a ṣe máa sọ fún wa wípé ẹ̀sìn Islam ẹ̀sìn jàgídíjàgan ni ẹ̀sìn Islam ẹ̀sìn wàhálà ni wọ́n tún fi hàn bẹ́ẹ̀ wípé lóòótọ́ kò sí àlàáfíà kankan nínú Islam wọ́n tún fi hàn bẹ́ẹ̀ ní ìlú Ilé-Ifẹ̀ ní àná òde yìí àwọn Ọlọ́bàtálá wọ́n ń ṣe tiwọn wọ́n ṣọdún Ọbàtálá nígbà tí ń ṣọdún yẹn àwọn mùsùlùmí wọ́n wá lẹ̀ wọ́n lóko ẹ wo fídíò yìí kí n tó máa bọ́rọ̀ yẹn lọ ẹ jáde wo fídíò yìí. sọ ẹ kalẹ́ sá o ẹ ra sá ẹ kó àtúnṣe o so màmá lélẹ́yìí wọ́n ti discharge wọn lọ́sàn-án yìí so mi ẹ bá ti bá wọn sọ̀rọ̀ látàárọ̀ èní ni ọ̀sẹ̀ Ọbàtálá so a ṣẹ̀ parí ọ̀sẹ̀ òrìṣà ni so màmá nì wọn kò dẹ́ ń ṣe fẹ̀nà ń gbé Èkó náà wà ní Kòròdú wọn ò dẹ́ ń ṣe olórìṣà church náà ń lọ sí èsè wọ̀ láti bí 6 years tèmi náà ti di Ọlọ́bàtálá gẹ́gẹ́ bí ọmọ wọn náà ti máa ń wá every January láti bá wa ṣe ọdún Ọbàtálá so àwọn lélẹ̀ màmá ó yá ẹ ṣàlàyé nǹkan tó ṣẹlẹ̀ lánàá. ẹ pa òrìṣà o. òrìṣà ayé pa. ẹ kú ọdún o ayọ̀ la fi bẹ̀rẹ̀ ayọ̀ la máa fi làjà o tí a ṣẹ̀ṣẹ̀ máa wá o táwọn èèyàn fámìlì máa wá táwọn ọ̀rẹ́ mi náà wá wá àwọn kan tún ṣe lọ lánàá so gbàtà lọ sí igbó ogbe tá à ń gbé òrìṣà bọ̀ wọ́n bá ń gbé òrìṣà yẹn bọ̀ wọ́n máa ń paná gbogbo ìlú ni gbogbo ibi tó òrìṣà yẹn bá máa gbà ó máa òkùnkùn ní wọn so àwọn ọlọ́kadà wọ́n máa paná àwọn káà wọ́n máa park wọ́n máa bọ̀wọ̀ fún òrìṣà awádé ibì kan tó ń pè ní Mọ̀rẹ̀ ní oríta mẹ́ta wọ́n kàn bẹ̀rẹ̀ sí ní ju òkò ẹni àǹgù òkò lọ́tún àti ìgò ìgbàgbàgbà kò síbi tá a máa sá sí ìsàlẹ̀ tí mo tún ní kí n sá lọ àwọn kan tún ń sá bọ̀ so òkò tán ju òkò àwọn òkúta lókè ńlá yẹn ló orí mi báyìí gbáà bẹ́ẹ̀ jẹ̀jẹ̀ sẹ́rẹ̀ sí ní ta tí gbogbo èèyàn ṣàgbé mi àtàná gan ni mo ti wà ní hospital mo bleed gan ni ṣùgbọ́n ní òkùnkùn la wà ṣùgbọ́n ibi tán ti ṣiṣẹ́ yìí mo máa gbolé ibẹ̀ ibi tán ti ń jáde ibi tán ti ń wọlé tó kò ń gbà. ṣe rí fídíò yẹn níbi tí wọ́n ti ń ṣọdún wọn jẹ́jẹ́ ni wọ́n ń lọ wọ́n kàn bẹ̀rẹ̀ sí ní gbúrí tí wọ́n bẹ̀rẹ̀ sí nílẹ̀ wọn lóko wọ́n dẹ̀ lẹ òkò mọ́ ìyá àgbàlagbà tó ti lé ní over 70 ojú ìyá yẹn dẹ̀ bẹ́ẹ̀ jẹ́ street ló gbà ìyá yẹn tẹ̀ ẹ́. wọ́n ṣe àwọn èèyàn léṣe èèyàn bíi 6 ni wọ́n ṣe léṣe
nínú ìṣẹ̀lẹ̀ yẹn ní ìlú Ifẹ̀, ní Ilé Ifẹ̀, níbi tí ó jẹ́ orírun ọmọ Yorùbá, níbi tí ó jẹ́ orírun Yorùbá. Ok, ṣé wọ́n fẹ́ sọ Ifẹ̀ náà, wọ́n fẹ́ sọ Ifẹ̀, wọ́n fẹ́ sọ di Ìlọrin ni. Wọ́n fẹ́ ṣe ọdún ìṣẹ̀ṣe nílọrin níbi ọdún méjì sẹ́yìn, wọn ò jẹ́ rí ṣe. Towards that time ni wọ́n arrest ta lọ́lọ́run. Àwọn ọlọ́dún tó wá sọ́dún wọn jẹ́jẹ́ nífẹ̀ẹ́, níbi tó jẹ́ wípé ìlú tí Yorùbá ti ṣẹ̀wá tó jẹ́ ìlú ẹbọ ọ̀ràn ni, tó jẹ́ ìlú àṣà àti ṣe, tó jẹ́ pé ẹbọ lòpó tó di Ifẹ̀, tó di gbogbo ilẹ̀ Yorùbá mú. Orírun àwọn Yorùbá lè wá lọ tabá. Ṣé ẹ mọ̀ wípé tó bá jẹ́ pé oníṣẹ̀ṣe kan, tó bá pàwọn oníṣẹ̀ṣe ni wọ́n dán tán dánwò yẹn, wọ́n ti mọ fọlọ́pàá halẹ̀, wọ́n ti lọ mọ gbá àwọn DSS. Ẹnìkan ló sun Quran tí wọ́n gbé báyìí nísìnyí. Àwọn ọlọ́dún sọdún wọn jẹ́jẹ́, wọ́n lọ lẹ̀ wọ́n lóko, wọ́n lọ ṣe wọ́n sùtá. Àwọn èèyàn wọn tó wá kọ́mẹ́ǹtì inú wọn ń dùn, wọ́n rẹ́rìn pé wọn ò tí ì rí nǹkan kan. Ẹ wá jẹ́ bí wá léèrè, àlàáfíà yẹn wá dà nínú Islam. Àlàáfíà tẹ́ wá ń pariwo dà. Where is the peace? Ẹ wá ń darí àwọn èèyàn láàmú torí pé sáfẹ́ ẹ fẹ́ wò pé ẹ fẹ́ jẹ gàba, àwa ni lídà, ẹ lè tú ẹ̀. Ẹ fẹ́ wá fi ẹ̀sìn àtọ̀rìn wá, culture ní culture, àṣà aláṣà, ẹ fẹ́ wá fi da àlàáfíà ilẹ̀ Yorùbá rú. Ọ̀ṣun dẹ̀ wà peaceful, ẹ wá fẹ́ da omi àlàáfíà rú. Mo pe commissioner of police Ọ̀ṣun state, gbogbo àwọn ọlọ́pàá, gbogbo àwọn DPO tán ẹ̀ẹ́dì Ifẹ̀ district náà wà ní Ifẹ̀. Ẹ gbé ìgbésẹ̀ lórí ọ̀rọ̀ yìí, torí wípé tó bá délẹ̀ tẹ̀yìn pa òní ká o. Táwọn oníṣẹ̀ṣe náà bá yarí nìsín, táwọn náà bẹ̀rẹ̀ sí ní ṣe tí wọ́n kí lẹ fẹ́ kó ṣẹlẹ̀. Torí pé oníṣẹ̀ṣe jẹ́ wọ́n jẹ́ni tó ń lálàáfíà, tí wọ́n bá àwọn èèyàn ṣe pẹ̀lú àlàáfíà. Ó ní gbogbo tó ń ṣẹlẹ̀ iná fi ń ṣe. Tí oníṣẹ̀ṣe bá bẹ̀rẹ̀, táwọn náà bá yọ ọwọ́ padà, ipa òun ní ká. Àwọn Muslim ò lẹ́mìí ẹ̀, ipa wọn ò ká. Ṣùgbọ́n àwọn fi ṣe pé onílù ò ní fẹ́ kí ìlú rẹ̀ ó tú. Àwọn bàbá wa fi àlàáfíà, wọ́n fi gba àwọn tí wọ́n mú Islam wọlé Yorùbá wà ní. Ẹ̀yin tó ní ẹ bẹ̀rẹ̀ sí ní dá wàhálà lẹ̀, ẹ bẹ̀rẹ̀ sí ní ba gbogbo ẹ̀ jẹ́. Àwa náà wá yarí pé ó dá àfẹ́ mẹ́mọ́ lọ bí tẹ́ ẹ ti wá, ṣé wọ́n bí sórí mẹ́jà ní sọ̀rọ̀ yẹn ni. Èyí wàhálà tẹ́ ẹ kọ̀ fún wa gẹ́gẹ́ bí ọmọ Yorùbá ó ti pọ̀ jù. Ṣé ń tẹ́ fẹ́ mọ́ fi ṣẹ̀rí àṣẹnu àmọ̀nà ká tó sọ pé àfẹ́? Ṣẹ̀ríà ò tí ì délẹ̀ Yorùbá nìyẹn o. Ṣẹ̀ríà ò tí ì délẹ̀ Yorùbá nìyẹn o. Tí ṣẹ̀ríà bá wá jàjà délẹ̀ Yorùbá, kí lẹ rò pé yóò ṣẹlẹ̀? Lẹ́yìn pé tó bá kàn ti rẹ́ nìkan tó gbé tó mú ẹran dání, àbí tó fẹ́ ṣe tó ro funfun lásán, kí ó kàn ro funfun fẹ́ ṣe, lẹ́yìn kan máa yìn wọ́n gbọ́n, àbí kan máa gé wọn lápá, kan máa gé wọn lẹ́sẹ̀, kan máa pa wọ́n dànù. Torí òfin Kùránì ni pé ẹni tí ò bá ti ṣe Islam, tí ò tẹ̀lé Muhammad, tí ò tẹ̀lé àná Muhammad, tí ò tẹ̀lé tàlá, tí ò gba tàlá, tí ò gba ti Muhammad, ó ní ká pa wọ́n ni. Ó ní ká pa wọ́n ni. So tí ṣẹ̀ríà bá dé, irú àwọn ọlọ́bàtà látẹ̀lọ àtáàkì yìí, àwọn ọlọ́bàtà látẹ̀lọ àtáàkì yìí, tó wáyé pé ṣẹ̀ríà ni ẹ lọ bẹ́ wọn lórí dànù ni, ẹ pa wọn dànù ni. Ẹ wá ń sọ kátàkátà ṣẹ̀ríà ń bá ayé yín ò ní dá pẹ̀lú ṣẹ̀ríà yín ẹ̀. Gbogbo ẹ̀yin tẹ́ wà nínú àwọn tó lọ́wọ́ tó lọ ṣe nǹkan yẹn, gbogbo yín pátápátá ẹ̀ ní jèrè bọ̀ ń bẹ̀. Ẹ̀ ní jèrè bọ̀ ń bẹ̀. Ọ̀bọ kì í jèrè lẹ́yìn ọkọ̀. Ṣẹ́wọ̀n náà ló bí ara ìjẹkújẹ òyìnbó tẹ̀ ń jẹ kí, torí pé ẹ̀fẹ̀ kíbi tẹ̀ ti ń jẹ kó dí. Torí pé ẹ mọ̀ pé irọ́ lẹ gbé dání, ẹ wá wò pé irọ́ yẹn fẹ́ já, tí irọ́ yẹn bá ti já ẹ̀ nírí nǹkan jẹ mọ́, ẹ wá ṣe wèrè kiri, ẹ ṣe gbọ́dọ̀ dáadáa tẹ̀ ṣe kiri, torí pé ẹ̀fẹ̀ kíbi tẹ̀ ti ń jẹ kó wó. Ṣẹ́wọ̀n náà ni K1 the ultimate níbi ń bú àwọn èèyàn yín nínú ní lọ́dọ̀ àwọn jẹ̀bú lọ́hùn, àwọn àlùfáà, àwọn wèrè, àwọn olè, àwọn jẹkújẹ, àwọn jẹkúdújẹrá lóyìn bú ọ́nú àgànú sọ́dọ̀ ọ̀hún, àwọn àtẹ́nù
ńgbà tán níṣẹ́ bẹ́ẹ̀ bá níṣẹ́ ni ẹ lọ ganu sẹ́nu ọ̀nà onílé. Wàsíù Àyìndé K1 The Ultimate ó tẹ́fà ó sẹ́fà awo ni kí ló dé táwọn aláwo lọ́jọ́ kó sẹ́nu ọ̀nà rẹ̀ kán ní wọ́n retí 8 days kan wọ́n ti kíní kan kí ló dé táwọn aláwo lọ́jọ́ kó sẹ́nu ọ̀nà lé rẹ̀. olórí ọmọ ọba Ìjẹ̀bú sáà ni èèyàn sì lè jẹ́ olórí ọmọ ọba Ìjẹ̀bú kọ́mọ̀ jáwó. ẹ wá sọ fún mi kó kí ló dé táwọn oníṣẹ́ sí lọ́jọ́ kó sẹ́nu ọ̀nà rẹ̀ nígbà tí kálukú wọn níṣẹ́ tó máa ń tẹ̀sí ẹ̀yin lẹ̀ níṣẹ́ tẹ̀ ń wọ́ wà tẹ́tẹ́ bàtẹ́nù tẹ́jẹ́ náà ni lẹ́wọ̀n akiri àwọn afọ́nrí social media wọn aṣọ kẹtẹkẹtẹ Wàsíù Àyìndé nígbèraga ni Wàsíù Àyìndé nígbèraga ó láwọn ni bó bá láwọn kò ní kí ló dé tẹ̀yin náà wá sẹ́sẹ́ dandan ni kẹ́ tọrọ jẹ ni bí Wàsíù Àyìndé bá láwọn sẹ́ ṣé dandan ni kẹ́yin náà lọ tọrọ ni ẹ̀yin náà lọ tọrọ lẹ́fì mọ̀ pé láwọn náà kò dẹ̀ fún yín oníṣà ṣiṣẹ́ owó rẹ̀ ní ẹ̀yin náà lọ ṣiṣẹ́ owó yẹn mọ́ ẹ má lọ ga nílé mọ́ bẹ́ẹ̀ ti ṣe nìyẹn. àwọn dìdìrín ó mú mi rántí àwọn sinérò kan nígbà táwa náà dàgbà bọ̀ táwọn ń tẹ̀lé àwọn bá onítọ̀kàn mọ́ àdùn mọ́ àrònú ńdọ̀nà mo ní ẹdúró náà mo ní sẹ́bí bá ṣe mọ́ lọ láìfù lọ ni kí ni nǹkan náà àwọn afọwà wọn wà kókùnrin àti wọn làwọn lọ sàdúrà fún ilé olówó nìkan náà ẹ̀ lẹ́sìn akọ́ lọ lé táríkà lọ sàdúrà. sẹ́bí Wàsíù Àyìndé sáà lẹ́gbọ̀n ó lẹ́gbọ̀n ó láàrin àbúrò ilé bàbá rẹ̀ mẹ́bẹ̀ kí ló tún wò lọ́lé bàbá rẹ̀ ó lẹ́gbọ̀n kí ló tún wò lọ́lé ó ṣe jẹ́ pé lè Wàsíù Àyìndé gẹ́gẹ́ lọ ganu sí òkò lólówó tí ó fún yín lówó ọ̀bì ó ní wọn ganu ilé tẹ̀wé nìkan náà ganu sí sẹ́bẹ̀ náà ti ṣe fìyàwó tẹ̀fi lọ ganu bẹ̀. ilé olówó nìkan náà ti lọ máa ka Kùránì tó bá wá débẹ̀ wọn ò bá tún bá olówó ńlé níbi tó tún yà wèrè dé táwọn ilé tí wọ́n yà àtẹ́nù dé tó ò bá tún bá olówó ńlé wọ́n wà ní alájà àyẹ̀ni àwọn àpè lórí fóònù àti báyìí ṣàyàsí ńlẹ̀ ẹ̀ ṣàyàsí ọ̀bì àfẹ́ tí ò sí ńlẹ̀ ó ní yóò pè ní sórí yóò pè ní. wọ́n la àwọn ti ka yàsílẹ̀ o àti báyìí fi yàsílẹ̀ lé ojúmọ́ gbà mí tì fún yín o. ṣebí Wàsíù Àyìndé is a general phenomenon pásítọ̀ mélòó lẹ́rí tó ganú ẹnu ọ̀nà rẹ̀ abaláwo mélòó lẹ́rí tó lọ ganú ẹnu ọ̀nà lé rẹ̀ náà ò pé bóyá kínní ẹ̀yin náà ni ọ̀rọ̀ ìtàn lára yín bí afọ́kẹ́mù yóò tó yín tí gbogbo yín tẹ́ wà nínú àwọn tó dáwò ní Ifẹ̀ gbogbo yín pátápátá à ń wò yín gọ́vnà Ọ̀ṣun state ẹ má jẹ́ kí ogun ṣẹlẹ̀ ní Ọ̀ṣun ẹ kọ́ àwọn èèyàn yín tó ọ̀dà Ọọ̀ni Ifẹ̀ ẹ gbégbèsè àgbọ̀dọ̀ mọ̀ wo náà o àgbọ̀dọ̀ mọ̀ bábà yìí lọ tí nígbà míì tẹ́tùn láǹfààní àti pàdé mi lórí ètò tá a pè ní Ìràpadà ọmọ Yorùbá ọmọọba Adéọlá Adéyẹyè Kíjìpàrọ̀ òun náà ló kọ tèmi èmi ò ní kú ẹ̀yin náà ò ní kú. Ìràpadà ọmọ Yorùbá àtúbà wa kò ní kú.